bó ṣe rí sùúrù wo lè fẹ́ fún oníṣẹ̀ṣe sùúrù lè fẹ́ fún àwọn àfáà. ká má tẹ̀lé àbámọ̀dá ànábì kọ́ wa sallallahu alaihi wasallam. kódà bíbélì gan sọ pé wádìí ohun gbogbo dájú kò di òtítọ́ ọbẹ̀ mọ́. gbogbo tí ń di wàhálà lónìí àfẹlẹ̀lẹ́bù yẹn ni wàhálà. gbogbo táwọn bàbá wo kàkún láyé jọ táwọn ò kàkún táyé wọn fi tò làwọn kàkún láyé sí. gbogbo tó yẹ ká kàkún gan àkàkún ibi tó gbé lọ́hùn èrò tiẹ̀ ní ibi tó ń gbé kó o ṣe níbẹ̀ tó ń kọ́lé sí. ṣùgbọ́n tó ẹ̀kọ́ àwọn tí ń bẹ̀ẹ́lẹ̀ táwọn fi ní advisor nù bí wọ́n ti bẹ̀ẹ́lẹ̀ gbé ṣé kí ni ò sì ní di wàhálà pẹ̀lú tí wọ́n fẹ́ gbé wáyé ibi tí mistake ti wáyé lọ́tọ̀ rẹ̀ ti àná. àwọn afáànù tún lọ ìjọba táwọn afáànù fẹ́ lọ bá ń lé àwọn kan kámẹ́rà dání wọ́n ṣe láìfù. bóyá ọ̀tọ̀ ni tí wọ́n gbọ́ tá a bá rí nǹkan lórí social media ẹ má lè pé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ó lè jẹ́ pé nǹkan míì ni ó ṣẹlẹ̀ lẹ́yìn àfi káàárọ̀ apá kìíní káàárọ̀ apá kejì ẹja gbé kìíní ìsibí tó dáa torí pé àlàkàtú yabukọ zamana bàdà kàtìmí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí à ń kọ nǹkan lé o àwọn ọmọ wo kà ń gbàtà bá lọ tán níta bá wa kọ àwọn wo dìbà bàbá kọ dáadáa ẹlòmíì ìjọba ṣe wo òun kò dá lọ́dọ̀ Ọlọ́run o tí ń gbìjọ Ọlọ́run káfọwọ́ ọwọ́ fi mọ́ ogun ẹ̀sìn ò lè ṣẹlẹ̀ nínú fámìlì wa kírísítẹ́nì bẹ́ẹ̀ nínú fámìlì yín ẹ̀ńsẹ̀ sí bẹ́ẹ̀ sẹ́yìn wàhálà ẹ̀ lọ́pọ̀ ọmọ ìyá yín àbẹ́mi ní lọ́pọ̀ ọmọ bàbá mi kan àbí ọmọ fámìlì kan tó jẹ́ kírísítẹ́nì rárá mo ti ṣe wàhálà èmi ò lè bá yàn jà you don't work you don't try supposed to be jayéjayé ló kù kí ló kàn mí kan pẹ̀sìn bàtà ọ̀rọ̀ ẹ lọ́rọ̀ yóò ṣe kàn mí fèsì ayé mi ni bàbá sófà sódò kò ní ìbàjẹ́ let me see you lólólóló. ẹ̀yin náà bùgá. àyìnṣe ní bùgá bẹ́ẹ̀ mi ni mo lọ mo bá rí kan lára àwọn fáǹsì mi ló bá ní ọ́ ìsíta fàjẹjàgbà mo ní yes ó bá ní wàá èmi náà ní yá o mo dẹ̀ wá nú àwẹ̀ bàbá ńgbà tí ń fi wù ẹ̀yìn ọmọ táwọn yìí sì dáadáa gbogbo tọ́lọ́n kó fún ló dàbò mi lẹ́yìn ló bá dìbọn mi gbági ẹ̀mọ̀ ló bí fans nínú àwẹ̀ ó rọ́ mi tààrà. ọkùnrin àbóbìn. obìnrin ó rún mi tààrà ok mo wá bẹ léèrè béèrè gẹ́gẹ́ bí àáfà tó tún gbàwẹ̀ tí ò gbọdọ̀ dì mọ́ bí olómi ségi ń tarí ẹ̀ dànù gẹ́gẹ́ bí wípé fans mi ni ó sì yọnu sí tí mo gbé lọ́wọ́ kẹ́yìn ṣe tí mò ń ṣe ṣé kí n tún dì mọ́ padà èwo ni ṣe. kí lẹ́yìn wá ṣe. èmi bí ń léèrè ni pé kí ni kí n ṣe. àní kí lẹ́yìn ṣe ń jọ náà. ẹja fún ẹja rẹ pé who is that sweet girl now you get yans you get breast you get sense you come still fine you come sabi coconut value before wife materials ẹni tó nífẹ̀ẹ́ wọn tó lọ́dọ̀ làwọn ò nífẹ̀ẹ́ rárá èyí tí ò nífẹ̀ẹ́ wọn tí ó gbà yín wọn tó àbáyé wọn lọ́ọ́ máa fọ́ fún they want to bam bam they want to chill with the big boys na you dey run kìtìkìtì dey run katakata you don fit drink water drop cup and ayé tó bá gbọ́ gbòòs á tiẹ̀ ló bírèkì kọ́ọ̀pù kọ́ fún gbogbo àwọn orin yẹn ẹ̀sọ́ èyí tí ò dá mi ẹni tó kọ́ ló ń lè ibi tí ò bá ti dá bẹ́ẹ̀ mi ò dákẹ́ lápèjúwe mo kọ́ nìkan mo lo tẹ́sùbí ó ní ọmọ ìgboro mọ̀ mi ọmọ àníbọn mọ̀ jàlè ọmọ àjàlè mọ̀ gbowó ọ̀rọ̀ ọ̀rùn mi ni ọ̀rí pàǹpà bí ṣe bẹ̀rẹ̀ rẹ o orin tí mo kọ́ mi sáfà lójú rẹ mọ́ alákatakítì ni ọ. ọjọ́ mọ́ni gbàgbé níjọ́ tí láńlẹ́dì mi wá pariwo lé mi lórí tí n rí owó lé sá. ní kírun náà àbí ní èkó àbí ń bo. kírun ni wọ́n bá pariwo lé mi lórí owó lé ẹ̀dáńdẹ̀ wọn lóòótọ́ 24,000 gbogbo ìgbà tí mò ń sọ yẹn ayé ti mọ̀ mí ṣùgbọ́n torí wípé mi ní jẹjẹkújẹ tí wọ́n bá gbé wá tí mi bá mọ̀ máa rí bá wọn lọ síbòmí ebi wá pọ̀ ẹ̀gbọ́ àdánwò kìsì àgbákò nàbà wà láwọn wà kan ilé mọ́ mi lórí pé tí n bá jáde lẹ́rọ àmọ́ pàfà ni mí mo ti lásàlátù ṣé bí ìjọ mi náà ó ti wá kan lé ó jẹ́ June 24 mo sùn fún ẹkùn àmọ́ yóò yàn o tẹbí ọmọ pààyàn lẹ́yìn ìṣòkòtò tí ó sì yọ ẹkùn yóò mi ẹgbọ́ ó wá díjọ́ ìjọ Saturday ni ó wá díjọ́ kejì mo wá ní branch àsàlátù mi ní Iléṣà mo wá pè kan lára ọmọ àsàlátù mi tó ní mọ́tò kó wá fi mọ́tò gbé torí kò sówó ọkọ̀ ló ń wá gbé sọ wá pé báyìí ha bàbá ẹ ló lọ ì ń bọ̀ nísìn bí ṣe ń sáré bọ́ọ̀nù kò rántí dágbére fún ìyàwó rẹ̀ ìyàwó bá ń pè é so ìyàwó gbé mo ní ọ̀ ní kí fún ọ gbójú ń bí àṣìṣe obìnrin ni tó bá ń gbọ́ gbójú ń bẹ̀ àṣà ni èdè ni àwọn ọmọ ìgboro ló ń lò wo inú ilé ilé ẹ̀ka ti máa lò sọlá àdéhùn tó dé bọ́kùnrin tó sákúnlé lásùnbà tó bá dé bóbìn wà lẹ́yìn ìwọ̀sọ ara ni a ní yàrá sídíṣẹ́ lórí ọ̀rọ̀ àná ẹ kíá nígbà tí ẹ lọ́nu kò ríro ọmọ gbójú ń bẹ ni o lọ́rọ̀ ẹ̀dẹ̀ wàá tù mí sẹ́wọ́n nígbà tí mo ń bá sọ̀rọ̀ lọ́hùn èmi ò mọ̀ pé mo ti wà live
àwọn yẹn bá ń kọ́mẹ̀ntì àwọn yẹn láàkì èmi lè sọ di fídíò nù fídíò náà lọ́lọ́run fún wa gbàdúrà bàbá láàrin 14 days mo kọ́lé tèmi mo kàn. Allahu Akbar. ìgbà tí yáyìn máa fi padà dé ní July 31st tó bá mi mo ti táìsì ilé kódà mo ti kùn láàrin oṣù kan àtijọ́ 6. látara live fídíò yẹn bọ́ tá báyìí yóò gba èsì gbà dájú sọjọ́ kí n tó lè sọ̀rọ̀ sí mi tẹ́mi sọ kọ́mọ́júmọ́. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí mà gàlágàjù Oyinmomo àbàṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà lónìí a ti sọ pé yóò lóyin yóò ládùn gbọ́ngbọ́n ni o nítorí ọ̀kan lára àwọn àlùfáà tí wọ́n gbajúmọ̀ dáadáa náà ni a gbé wá sí orí ètò lónìí tí a bá ń gbọ́ àlùfáà jẹ́jẹ́ àgbà salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. àlùfáà jẹ́jẹ́ àgbà náà bó o lẹ ṣe kú bó o lẹ ṣe rìn tẹ́ fi di ẹni tí ó ń ṣe àwọn kíníkan lọ́pọ̀ ní skit lórí ẹ̀rọ ayélujára. amọ̀dúgbẹ́ fọlọ́run alhamdulillah. ètò tí mo wá lé ẹ ní dárúkọ tí náà ṣé ẹ ṣáà ní súná kò lè yá àfa àgbà náà sọ yín láti kí lorúkọ yín bó lẹ ṣe kó. Habib gangan ló kọ mi Habibullah. wà jẹ́ Malam Habib Ibrahim Balogun afáàjẹjẹ àgbà láti ìlú wo. ìlú Kírun. Ẹ̀gbá mo gbé àgùnbẹ́ onílẹ̀ obì Bẹ́ẹ̀ni. abọ́lọ́ ẹ̀mọ́ kì í bẹ̀. ẹrú edere ọba ògbúrò tuntun pòrò ìyá yín lágùn bẹ́ẹ̀ ń gbọ́n pa lórí ọmọ sóje náà mo rò mú bọ́nú. ẹ tẹ̀síwájú. ìlú wa nù. bó lẹ ṣe wá kú bó lẹ ṣe kàn ètò tá a wá lónìí án. ṣáájú kún tó dàlú yìí ní ti bẹ̀nu àkọlé ọlọ Allah. pé a wà sí àyìn lẹ́nu. Hmm. so bẹ́ẹ̀ náà ni tí ẹnìkọ̀ọ̀kan ó jẹ́ ẹ̀dá Láyé. kan sáré ni ọlọ́run ti pè bùbù ẹ wo bàtà wà ní school wọ́n gbé kíníkan ní programming language àwọn bóyá bíi Fortran àwọn basic ẹ rí i pé nígbà tí wọ́n bá fẹ́ terminate kíní yìí pé èyí tí wọ́n fi lè ṣe mistake kò ní bọ́ sí but tó o bá fi lè ṣe mistake wọ́n ti wà lójú ọ̀nà so ìrìn àjò téèyàn fẹ́ rìn tó o bá ti ṣe mistake ojú ọ̀nà rẹ lọ bá wà wá débẹ̀ ẹni tó sáré mi kọjá bí ti ń lọ ìwọ tó ń rìn náà wà padà débẹ̀ àtẹwọ́ mo bá là ó àkọlé ọlọ́run. èyí tẹ̀yìn wá ń ṣe fáwọn tí wọ́n máa rí ńgbà àkọ́kọ́ kí nìkan tẹ̀yìn mú ní ọ̀kúnkúndùn gan lórí social media. sẹ́ẹ̀rí káyé tó bí mi léèrè question màá kọ́ bíra mi léèrè. náà mo wò pé gba àtàkọ́ fi bẹ̀rẹ̀ mo ṣe wá sí 1 hour kz 1 hour 45 minutes 50 minutes ló wà ń tàn gbà yẹn so a máa ṣe 22 minutes lójú kz iṣẹ́ ti táwọn ń tàn gbà táwọn ń tàn gbà yẹn gbà yẹn mo ti bẹ̀rẹ̀ tipẹ́ so 22 minutes lójú kejì ó jẹ́ 44 minutes so a ṣe yẹn kò lọ bóyá mo wá wò pé àwọn ayé láìkì kí nǹkan má tàn bọ̀rọ̀ mo bá ṣe part 1 and 2 èmi ni mo wò nílé fúnra mi. ẹ̀yin lẹ wo nílé fúnra yín. ta ni ó wò wáàsí mà ní so gba yẹn lèmi tí wọ́n ń challenge ara mi pé ó yẹ ká lè ṣe wáàsí 30 minutes ó yẹ ká lè ṣe 25 ó yẹ ká lè ṣe 20 so mo wá ń kà á títí tó fi dórí 5 minutes pé ṣáà lè ṣe wáàsí 5 minutes táwọn yìí dẹ́ gbádùn ẹ̀ tó dẹ̀ nítumọ̀ táwọn yìí dẹ́ gbádùn ẹ̀ so bẹ́ẹ̀ mi ṣe ṣe ni ẹ̀ mo wá ṣe wáàsí kan gbà yẹn gbójú ń bẹ̀ after koro so bọ́lọ́n ṣàṣẹ ni pé kí òkìkí yẹn dé nìyẹn. so mo wá ṣe lórí 30 seconds. wá sí 30 seconds. mo ṣe. ó sì nítumọ̀ sáwọn èèyàn. ẹ̀yin gẹ́ gbọ́ so gbogbo ayé gbọ́ tábà ti jú tábà ìwọ̀n gbọ́ so ó wúlò lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ lò lórí status ó wúlò fún tó dẹ̀ ní message tí ó pass so ọlọ́run ṣàgbàdà. àfáà lẹ́yìn onímọ̀ kí ó ní kábà ní orí social media TikTok Facebook bí àwọn nǹkan tó sábà wọ́pọ̀ mbẹ́ àwọn tó dá TikTok kan lẹ̀ tó ń dálẹ̀ nǹkan tó ní fáwọn onírànú tí ò nírònú ló wà fún. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ̀yin gbé làákà ìkàlẹ̀ ńbẹ̀ tó padà fi ń wúlò fáwọn èèyàn. ẹ wòrun táǹkì bàbá tá a fi ń gbà ládàá èèyàn lè kí irun kó fi gbẹ̀sẹ̀. èèyàn lè kí irun kó fi gbẹ̀sẹ̀. bẹ́ẹ̀ni so n tẹ́yìn ń ṣe láì dáa ọ lè ṣe tó sì máa fi gbà dáadáa. torí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo èrò wà. ẹni tí ó bá mọ̀ bọ̀ yóò kọ̀ sí bí ọ̀bọ̀ so káwa kéèyàn wà níbi tí ò dáa kò mí pé yẹn jẹ ní àìdá ẹ wádìí pé kí ló fà tó fi débẹ̀
so ọ̀pọ̀lọpọ̀ tó ń dájọ́ ni ó wọ̀ náà mo ṣe skit kan mo ní ìwọ tó ń dájọ́ o jẹ́ èmi ni mo lọ mo bá rí kan lára àwọn fáǹsì mi ló bá ní ìsíta fàjẹjẹ àgbà mo ní yes ó bá ní wàá o èmi náà ní yá o mo dẹ̀ wá nú àwẹ̀ mo bá fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ pé kí n fi sínú nílùú lọ́sùn ni bàbá ńgbà tí ń fi wù ẹ̀yìn ọmọ táwọn yìí sì dáadáa gbogbo tọ́lọ́n kó fún ló dàbò mi lẹ́yìn ló bá dìbọn mi gbági ẹmọ gẹ́gẹ́ bí fans nínú àwẹ̀ ó rọ́ mi tààrà ọkùnrin àbóbìn obìnrin ni ó rún mi tààrà òkè mo wá bí léèrè béèrè náà gẹ́gẹ́ bí àáfà tó gbàwẹ̀ tí ò gbọdọ̀ dì mọ́ bí olómi ṣégi ń tarí ẹ̀ dànù gẹ́gẹ́ bí wípé fans mi ni ó sì yọnu sí tí mo gbé lọ́wọ́ kẹ́yìn ṣe tí mò ń ṣe ṣé kí n tún dì mọ́ padà èwo ní í ṣe. kí lẹ́yìn wá ṣe èmi bí ń léèrè ni pé kí ni kí n ṣe. àní kí lẹ́yìn ṣe ń jọ náà. ẹja fún mi járe. bàbá èyí tẹ wá ń ṣe yìí sà ọlá ló ti dà ní owó ló ti mú wá ní àbò ti yọ mọ́tò síkẹ́ tó mọ̀ ṣe. gbogbo ohun tí ọlọ́run ti fún wa ń díẹ̀ àdúpẹ́ alhamdulillah torí pé gbogbo ibi tí wọ́n bá pè mí sí mi kì í gba $1 kódà tó yẹ mọ́ gbogbo ìlú èbó tí mo lọ. látara ilé náà ti lọ sí ìlú èbó. àti gòmìnira ló bí abi 8 sí 10. látara pé ṣe skiti. inshallah. Allahu akbar. so mi kì í gbowó torí mo rí pé ọlọ́run ọba ló rán mi ń ṣẹ́ tí a bá dẹ̀ rán mi ń ṣẹ́ tá a bá tó ránṣẹ́ ni ó yàtọ̀ bá lọ wá gbà sọ́lọ́run ọba yẹn ò tó rán mi ń ṣẹ́ ni so lèmi rò ní o nínú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ lórí tá a bá lọ wọn lè fa lẹ́ńfílòpù ọ̀pọ̀lọpọ̀ mọ́wọ́ tó sọ fún ká tó fowó lẹ̀ pé ẹ̀jẹ̀ ti lọ Dubai tá a gbé oyin tọ́kì kára ẹ̀ lò ó lọ́wọ́ so bọ́lọ̀ ṣe ṣàyé nìyẹn ṣùgbọ́n gbogbo tí ń yọ ọwọ́ pé àríṣẹ́ rẹ̀ jẹ́ odidi ni oore fún mi pé mo bẹ Ọlọ́run pé mo fẹ́ máa jíṣẹ́ rẹ̀ mo dẹ̀ rí jẹ́ alhamdulillah. social media tó wá dé yìí látara bá kan tàbí bá mi ó ràn ẹ́ lọ́wọ́ lásìkò yìí. gan. níbo lè rò kó kù sí tí a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ káyọ̀ mọ́ bá bàjẹ́ jù báyìí lọ. gbogbo ayé èèyàn pátá nìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ kò yàtọ̀ sí social media gan tó láyé méjì ní bẹ ọ̀tọ̀ láyé tá a rí mi tèmi náà rí yín ọ̀tọ̀ láyé social media tẹ́lifí mọ̀ páyé mi ní social media ní pé tẹ́lifí mi bá gba fóònù báyìí tí mọ́tò bá hàn kò ní gbọ́ because bọ́dì lẹ̀ ń wò ẹ̀mí ẹ̀ ti lọ sínú ayé mi tí ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́tò máa gbà. ó ti darapọ̀ mọ́ Ọlọ́run. ó ti darapọ̀ mọ́ Ọlọ́run tí ò bá wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tó ń lọ yẹn mọ́tò kọlù. ẹ̀yin àwọn tí ẹ̀ wà káàkiri àgbáláyé a wà ní orí ètò pẹ̀lú Alfa Jẹ́jẹ́ Àgbà níbi tí wọ́n ti ń yànnàná ohun tó gbé wọn lórí social media tí àfa oníwàásí àfa àkọmọlé ní kéwú tó lẹ́yìn tí wọ́n bá àwọn tọ̀hún rò papọ̀ bàbá tá bá ní kí a wò dáadáa èyí tẹ́ ti wá bẹ̀rẹ̀ yìí ẹ̀yin náà ti ń rí ọlá ẹ̀ ti ń rọ́là ń bẹ̀ mo wá fẹ́ kí ẹ pàkíyèsí àwọn ẹ̀sìn bó ní kí a ti kíyèsí ara sẹ́ lórí ibi tí lórí ojúpọ̀nà à ń gbé nǹkan sórí Facebook à ń gbé sórí TikTok à ń lo YouTube àtàwọn míì níbo ní ká kíyèsí. gbogbo tí ẹ̀ bá fẹ́ ṣe orúkọ tó ṣe ṣé tí ọ̀rọ̀ mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé yóò help ẹlòmíì ni àbí yóò kó bá kódà ọba ìpọ̀ fẹ́ comment kọ́ tó type ronú sí kọ́ tó jùlẹ̀ torí pé ẹyin ni o tó bá fi lè bọ́ọ̀lẹ̀ ò fọ́nù o kò lè ṣe kó mọ́ èèyàn lè ṣe míì téèyàn ti bẹ̀ sórí rẹ̀ èèyàn lè ṣe míì téèyàn ti bẹ̀ sórí ibú mo ti rẹ́nìkan tó comment lọ́ndà post mi jọ kan tí kanú àwọn èèyàn dẹ́gbẹ̀ ń gbé ọmọ tó comment yẹn ẹ lọ wo ohun tó need wọ́n dẹ̀ ṣe gbogbo ohun tó need fún wọ́n dẹ̀ open fún mo dẹ̀ ti rí kan náà tó pé ẹnìkan comment lórí post yín bàbá inton ti dára ayé ó fi ayé hàn látara kan tó sọ èmi gan tí mo dẹ̀ wo tí mo yìn mọ̀ ṣé mo pé tẹ́ni ò bá sọ fún mi mo ní láti máa bẹ̀bẹ̀ tẹ́ni ò bá sọ fún mi òun ò ní mọ ibi tó fà ti bá ọ̀tọ̀ ni tí ó máa mójútó so ká ronú gbogbo ẹ̀ jùlọ kéèyàn bẹ̀rù Ọlọ́run lóhun tí ẹ̀ bá bẹ̀ sí ọ̀rọ̀ lọ́ba sọ ni ẹnìkan tàn ní ìgbé sáwọn àwọn fóònù máa tákù mi pẹ̀lú àwọn orin tí mo máa ń lò mọ́ àwọn kìíní mi wípé kí n sọ pé who is that sweet girl now you get yans you get breast you get sense you come still fine you come sabi coconut value with wife materials ọ̀dà sáwọn fò wá ní wíìmù kí ni tí mo sọ tó burú mẹ́. obìnrin tó rí ọkùnrin àbọ̀kùnrin tó róbìnrin tára rí ò balẹ̀ lágbèjúwe àwọn ọkùnrin náà máa sábà lò láti fi purọ́ fóbìnrin wọ́n ti níyàwó ńlé o wọ́n ti ní gbogbo ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ò ní fẹ́ alọ́kùnrin ìyàwó rẹ̀ débi pé tí wọ́n máa fẹ́ tòsí obìnrin tí wọ́n ní fẹ́ wọ́n sì máa sọkún
láìsí Latif Adédìméjì kí ló bẹ́ kúndé fẹ́mi ń fẹ́ ọ ẹlòmí ò gbalẹ̀ dìbànchì lọ yóò ní I never thought that can have someone like you ìwọ́n sì ní pa ọgbọ́n àti gbóbìnrin yẹn tàbáyé ni tó bá wà fẹ́ báyé rẹ̀ jẹ́ ọmọ you don't make me fall in love tó náà báyìí gọ́ọ́ báyìí fall in love bàbá yóò padà fọ́ dání ń gbọ́ ìjẹ́ pé àwọn náà ò fi gbogbo ara gbọ́n ẹni tó nífẹ̀ẹ́ wọn tó lọ́dọ̀ làwọn ò nífẹ̀ẹ́ rárá èyí tí ò nífẹ̀ẹ́ wọn tí ó gbà yìí wọn tàbáyé wọn lọ́ máa fọ́ fún they want to bam bam you want to chill with the big boys na you dey run kitikiti dey run katakata you dey fit drink water drop cup and ayé tó bá gbọ́ gbòòs á tiẹ̀ ló bírèkì kọ́ọ̀pù kọ́ so gbogbo àwọn orin yẹn ẹ̀sọ́ èyí tí ò dà mí ẹni tó kọ́ ló ń lè ibi tí ò bá ti dá bẹ́ẹ̀ mi ò dákẹ́ lápèjúwe mo kọ́ nìkan mo lo tẹ́sùbí mo ní ọmọ ìgboro mọ̀ mi ọmọ aníbọn mọ̀ jalè ọmọ ajalè mọ̀ gbowó ọ̀rọ̀ ọ̀rùn mi ni ọ̀rí pàǹpà bí ṣe bẹ̀rẹ̀ rẹ o orin tí mo kọ́ mi sáfà lójú rẹ mọ́ alákatakítí ni ọ. ẹ wá wo in tó tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rùn mi ni ọ̀rí pàǹpà ṣe bẹ́ẹ̀ yín mọ̀ èmi ò ní kọ́ because kò bá lànà mi mu ṣùgbọ́n bí tí mo fẹ́ lò ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ mo tura mú tẹ́ bá wà láàka kùránì fún kò yé táwí àdìsí tẹ́ ní òye bàbá ṣọ́wọ́ Adam rahimahullah ó sọ báyìí tẹ́ ní ayé kọ́là ṣé ò ti lọ afẹ́rí èèwọ̀ ní tó wọ́n fẹ́ sọ ǹtẹ́ ẹgbọ́n náà àwọn àmọ̀ǹbẹ̀ àfìbáyé sọ̀rọ̀ bàbá bí ṣe ń sọ̀rọ̀ àwọn tó ti darapọ̀ mẹ́sàn-án mi ti lé ní 300. látàrí pé èdè wọn lẹ fi ń bá wọn sọ̀rọ̀. ó sì yé wọn. bàbá ń sọ lábá fẹ́ni tí ò gbọ́ lábá ń tà sọ àtúntún Yorùbá ẹ̀ gúgú sọ tí ó gbọ́ tọ́lọ́ wá délé lábáwá àbí ẹni tó bá gbọ́ lábá wọn bọ́hùn sọ lábáwá so bá a ṣe bẹ̀rẹ̀ náà. bàbá ṣùgbọ́n àwọn orin street tẹ́ ẹ̀ mú yìí bó lẹ ṣe ń ráàyè láti ha sórí láti gbọ́ láti lò ó. níṣẹ́ mi àní ó sì mọ kí Yorùbá burú o bẹ́ẹ̀ ṣe iṣẹ́ wọn ni ẹ kú iṣẹ́ o kọ́ ẹ mọ̀ kú iṣẹ́ ibi iṣẹ́ yín ni bí bẹ́ẹ̀ ń gbowó lé lórí. tẹ́ ẹ bá ṣe dáadáa ó kọ yóò mọ̀ tàn sí gbogbo wàhálà tẹ̀sí ẹ̀yìn kẹ́ ẹ ní ọmọ yín lónìí. gbogbo wàhálà tí mi náà ṣe ní sí kọ́ mọ̀ mi kó bọ́ta lọ́la kó ní èmi ọmọ àfa jẹjẹ yóò ní fáǹsì jù mí lọ because èmi ti fídíò kan yẹn lẹ̀ èmi tí mo sì fídíò kan mi ìsinmi ìgbádùn ara mi dé pé wọ́n gbádùn mi so kan sọ pé ẹnìkan sọ pé bóòlù ẹsẹ máa ń gbọ́ mi sétí mi di gbọ̀n play rẹ̀ mo ti ṣe wàhálà èmi ò lè bá yàn jà you don't work you don't try supposed to be jayéjayé ló kù kí ló kàn mí kan pẹ̀sìn màtà ọ̀rọ̀ ẹ lọ́rọ̀ yóò ṣe kàn mí ń fèsì ayé mi ni bàbá sófà sódò kò ní ìbàjẹ́ let me see you lólólóló. ẹ̀yin náà bùgá. àyìnṣe ní bùgá ṣé ìwòkè tọ́ta gan bá fi álẹ̀ lẹ̀ àmẹ́ni tí ń ṣiṣẹ́ yàtọ̀ sẹ́ni tó jọlẹ̀ ọ̀tá ló da gbogbo ẹ̀ papọ̀ kó fi álẹ̀ lẹ̀ wọ́n mẹ́ni tí ń dààmú àtẹ̀yìn tí ó dààmú. bàbá wa àáfà wa oníkùn kéwú onímọ̀ ńlá tí wọ́n ń lo èdè tí táwọn èèyàn gbọ́ orin táwọn èèyàn ń mọ̀ ohun tí wọ́n fi ń jẹ̀gbádùn tí wọ́n tún fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ti mú ní ọ̀pọ̀lọpọ̀ ìrìnnà ẹ̀sìn tí àwọn náà ń ṣe àwọn náà ni Alfa Jẹ́jẹ́ Àgbà bàbá Alfa Jẹ́jẹ́ Àgbà gan bó lè ṣe orúkọ òun. Alhaji Kọmọrùdín Ayélóyún Yusuf babayàwó àní àpèmí láfa jẹ́jẹ́ èmi mo wá fàgbà kù. lọ́dún wo. 2006. ó ti pẹ́ o 2006. ó ti pẹ́ o. tá bá wo orí social media lẹ́yìn oríṣiríṣi nǹkan náà ni àwọn èèyàn mú ń bẹ̀ ẹlòmíín mú ó ń ṣe dáadáa nǹkan tí wọ́n ń gbé sórí social media náà ó mọ̀ ń padà já sí wàhálà láàrin ìlú ń gbà míì ẹ jẹ́ ká fi ìṣẹ̀lẹ̀ ti ìlú Ìlọrin ká fi ṣe àpẹẹrẹ láìpẹ́ yìí ni obìnrin ṣẹ̀ṣẹ̀ kan ní ìlú Ìlọrin Ajéṣekẹ́mi ló ń jẹ́ òun tiẹ̀ èyí olókun ó máa bí ajé ló máa ń bọ òòṣà ajé lòun nílé tí mo ń ṣètò ẹ̀ fáwọn èèyàn tó bá ló fẹ́ ẹ̀ka àwọn làwọn ń ṣẹ́fá àwọn làwọn ń ṣe ajé èyí lòun máa ń ṣe àwọn tó wá máa ń ṣe kíní yìí fún wọn fẹ́ ṣèpàdé pé ẹ jẹ́ ká tiẹ̀ mọ́ra wa ẹ̀yin tẹ́ wà lóyìnbó ẹ̀yin tẹ́ wà ní òkè ọya ẹ jẹ́ ká pàdé ńlọrin tèmi ń gbé èmi àgbà họ́ọ̀lù ká ríra wa ká ṣàríyá ká ṣèpàdé ká mọ̀ lọ. iv ló tẹ̀ táwọn èèyàn rí lórí social media bó ṣe mú nìyẹn tó bẹ̀ sí níbi ká pé àwọn fẹ́ bọ̀ ṣun wọ́n fẹ́ bodò àwọn afáà náà kóra jọ wọ́n gbàlẹ́ ẹ̀ lọ bàbá pa ọ́ kọ́tí ẹ̀ dúpẹ́ pọ́ tiẹ̀ pa ọ́ ni bẹ̀rẹ̀ tó bá kú láyé ó dogun ó dàgbé ó ti lóhun kò ṣe mọ́ ńlọrin ó ti gbé àsìkò tí wọ́n ṣe bí oṣù September bàbá wa gẹ́gẹ́ bí onímọ̀ Islam mùsùlùmí lẹ́yìn náà Yorùbá ní ilẹ̀ Yorùbá kẹ̀dẹ̀ rẹ̀ ó ní nǹkan tá fi pilẹ̀ Yorùbá tá fi pilẹ̀ ilẹ̀ wa bó ṣe rí
sùúrù wo lẹ fẹ́ fún oníṣẹ̀ṣe sùúrù wo lẹ fẹ́ fún àwọn àáfàá látàrí ìbáraẹnigbépọ̀ alálàáfíà. ṣe rí ẹja pépè sójú ọ̀nà ọlọ́run bá bẹ̀rẹ̀ ìkìmọ̀ pẹ̀lú làákàyè inú Islam ló wà. ká má tẹ̀lé àbámúdá ànábì kọ́ wa sallallahu alaihi wasallam. kódà bíbélì gan sọ pé wádìí ohun gbogbo dájú kó di òtítọ́ ọbẹ̀ mú. gbogbo tí ń di wàhálà lónìí àfẹlẹ̀lẹ́bù yẹn ni wàhálà. gbogbo táwọn bàbá ò kàkún láyé jọ táwọn ò kàkún táyé wọn fi tò làwa kàkún láyé sí. gbogbo tó yẹ ká kàkún gan àkàkún. lágbèjúwe tí a bá máa lójú láyé sìn a máa bínú. bàbá dẹ̀ láyé jọ̀ dẹ̀ ni bí a bá máa lójú wọn ò ní ríro. amánilójú ò bá mi wí èjìká rẹ ló ń yẹ wò amánilójú ò bá mi wí. tó jẹ́ kí n gbé ọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ni pé a lè ṣàdédé bínú tá a bá mọ sábàbù nùsùn in tó fa ìtẹ́nifẹ́sì. ẹni tó rí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri ó yẹ kún wádìí tó fẹsẹ̀ kódà èèyàn lè sọ́ǹtù bínú bí torí pé ibi tó gbé síhùn èèyàn náà wò lápèjúwe ilẹ̀ Yorùbá àwọn Haúsá ní jẹ túwó kí wọ́n ní visibility study mi ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ tí n bá ṣe dáadáa yín sọ́ọ̀tì mo fẹ́ mọ̀ta túwó láàrin Yorùbá ó lójú ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ ibi tó gbé lọ́hùn èrò tiẹ̀ ní pé ibi tó ń gbé kó o ṣe níbẹ̀ tó ń kọ́lé sí ṣùgbọ́n tó ẹ̀kọ́ àwọn tí ń bẹ̀ẹ́lẹ̀ táwọn fi ní advisor nù bí wọ́n ti bẹ̀ẹ́lẹ̀ pé ṣé kí ni ò sì ní di wàhálà pẹ̀lú tí wọ́n fẹ́ gbé wáyé ibi tí mistake ti wáyé lọ́dọ̀ rẹ̀ ti àná mistake ẹ̀kejì ni pé sórí social media ẹlòmíì tó bá ti rí nǹkan báyìí yóò takù straight ni. àwọn àfáànà tún lọ ìjọba táwọn àfáànà tún fẹ́ lọ bá ń lé àwọn tó kámẹ́rà dání wọ́n ṣe láìfù. bóyá ọ̀tọ̀ ni tí wọ́n gbọ́ tá a bá rí nǹkan lórí social media ẹ má lè pé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ó lè jẹ́ pé nǹkan míì ni ó ṣẹlẹ̀ lẹ́yìn mo ti rí ẹnìkan tó ń pariwo pé ọkọ fún mi lóyún o ó ti sá lọ o òun bímọ o ọ̀rẹ́ ni tí ó gbọ́ mọ́ o gbogbo family ò dá sí mọ́ o at the end of the day àsóhun ló sin tí ò dá sọ́kọ tó yẹ pé ó lójú ẹni tó lè gbànú ọkùnrin wá ìrọmọ bí ìyàwó mi sì ní n tá a jọ sọ ni pé kò ní ànífẹ́ lómìnira ṣùgbọ́n sẹ́bí sì wá kú ni gbogbo tó bá fẹ́ mọ̀ sí fún ọ fúnra rẹ̀ ló wá lọ gbéra rẹ̀ báyàwó ganan lé pé mo ti lóyún fọ́kọ rẹ̀ ọkọ bá sá lọ torí ìyàwó sọ pé ó pa ẹ wo bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ já sí àwọn àfáà tí wọ́n lọ bá wọn nù léhùn ó ṣe é jẹ́ kí nǹkan mi ò di ṣẹlẹ̀ lábẹ́nu tẹ́yìn ò mọ̀ so ìdájọ́ yìí ò ṣe dá àfi káàárọ̀ apá kìíní káàárọ̀ apá kejì ẹja gbé kìíní ìsibí tó dáa torí pé àlàkàtù yẹ́bùkọ́ zamana bàdà káàtìmí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí à ń kọ nǹkan lé o àwọn ọmọ wo kà ń gbàtà bá lọ tán níta bá wá kọ àwọn wo dìbà bàbá kọ dáadáa ẹlòmíì ìjọba ṣe ń wo òun kò dá lọ́dọ̀ Ọlọ́run o tí ń gbìjọ Ọlọ́run. Allah akbar kò dá lọ́dọ̀ Ọlọ́run. mo ti rí tá a wà ń bì ìnáwó kan tá à ń ṣe program lọ́wọ́ ní àwọn àfáànù wọ́n pèrò wọn lọ òun gẹ́gẹ́ mùsùlùmí ni kò sì káṣù bá jọ náà ìsìn bá fa ó sì ń dájọ́ ẹnìkan tó ti kọ́ ti kọ́ káṣù àkókò tó kó ní ìdájọ́ yẹn ò ṣe dá àfi káàrọ̀ wọn káàrọ̀ ọkọ̀ kínní káàrọ̀ ọkọ̀ kejì gbẹ́dọ̀ káàfọwọ́ ọwọ́ fi mọ́ ogun ẹ̀sìn ò lè ṣẹlẹ̀ nínú fámìlì wa kírísítẹ́nì bẹ́ẹ̀ inú fámìlì yín ẹ̀ńsẹ̀ sí bẹ́ẹ̀ sẹ́yìn wà lẹ́yìn lọ́pọ̀ ọmọ ìyá yín àbẹ́mi ní lọ́pọ̀ ọmọ bàbá mi kan àbí ọmọ fámìlì kan tó jẹ́ kírísítẹ́nì rárá ṣùgbọ́n kó má bà wá ṣẹlẹ̀ ká fi ọwọ́ wẹwọ́ kọ́wọ́ lè bà mọ́ n tí ò bá yẹ ká gbé síbi kan ká má gbé bẹ́ẹ̀. ká má gbé síbẹ̀. tí wọ́n bá wá sọ pé ẹ wo inú ilé wa gan tí fi ń dàrú nù o kọ́ọ̀pù àbí ṣíbí ìtọ́bẹ̀ ìyàwó lè gbé wá sí ti rú bóyá ọkọ ń wo sí wọ́ọ̀dù àbí ń wo fíìmù kan tó kálá bó ṣe gbọ́ báyìí sound effect ló gbọ́ ló bá sáré wọlé pẹ̀lú ṣíbí ló bá gbélé ní rojọ́ lọ ìlọ́kọ́ wọlé lọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pé ìwọ náà wò nítorí ẹ kó wà ní kitchen lọ gbé sí ti rú ní bá ń bú ìyàwó rẹ̀ ìyàwó lè dàrú tábà padà wá rí pé kí ló fàyà síbí tọ́ba wọn fẹ́ lè bá sọ̀rọ̀ kódà ọ̀wọ́ lè má bá sọ ọ̀kan ra mọ̀ kúrò ọ̀dà padà fúnra ẹgbẹ́ ni dáàdi sọ́rí ìkíní tí mo wò ló ká mi la kò ní síjà ṣùgbọ́n tọkọ bá gbé bí ni wọlé tí wọ́n bú báwọn òun náà ní right ẹ gbọ́ bàbá mi ọlọ́run tí wọ́n pẹ́ fún wa. táwa di yan pọnyán rin. yóò di yan pọnyán rin ẹnìkan tó gbé bọ́n ṣe wáyé ọlọ́run wọlá pé ọkọ mi ẹlòmíì ò górí mi níjọ́ mo ti délé ọkọ mi ọlọ́run sínà fún mi ọlọ́run bá sínà fún dáàdi wa ní okari ó lè dá síbẹ̀ kó má dá síbòmí. bóyá ọkọ tí ń sọ pé ẹlòmíì ò górí òun ó lè má jẹ́ kí ìyá ọkọ yẹn ó gbádùn ọmọ rẹ̀ kò ní rúdú èyàn
so gbogbo wa pátá ẹ dákun mo rọ̀ wá ẹ má jẹ́ òṣogbo ẹ má jẹ́ òṣọ́tẹ̀ tá a bá fẹ́ pè yẹn sínú Islam kò sẹ́ni nìkan máa pariwo fúnra ẹ̀ńtọ̀ ni ó wà nítorí ìwà wa tó dáa àròyìn ànábì pẹ̀lú pọ́ùn ló máa rán gíjù àròyìn ẹ̀ pọ́ùn ló máa wẹ̀ gbájú àròyìn ẹ̀ pọ́ùn ní wà rẹ̀ dájú kí wọ́n ní ń pè ní wà tó ní àgbàmọ́ra jù láyé onígbé kí n gbà yín mọ́ra kẹ́yìn ló gbà mí mọ́ra ntí ò yé kémi ṣàlàyé rẹ̀ fún yín ntí ò yé mi kẹ́yìn ló ṣàlàyé rẹ̀ fún mi. nǹkan tí ò bá sì yẹ níbì kan ká lọ́mọ gbé síbẹ̀. so kálí nígbà àlàáfíà èyí náà ni a máa fi láti lè ṣe AK Media Concept àti àwọn tí ojú onígbọ̀wọ́ wa Colgate ní ká gbélé fún yín. Allahu Akbar tó iléeṣẹ́ AK Media ọlọ́mọdé ó bàjẹ́ o àti ń wo tipẹ́ àti ń gbádùn rẹ̀ tipẹ́ ẹ bá wa ká lọ o kájọ gbádùn ètò yìí Oyinmomo bẹ́ẹ̀ kẹlẹ̀ bá ti gbọ́ tipẹ́ ọlọ́mọdé ó wálẹ̀ ọlọ́mọdé ó dàrú olófò ní bínú ológo gbogbo ń dà tó kálẹ̀ lèmi náà nílé so mo mọ iye mílíọ̀nù tó ti wọlé síbi mo sì mọ iye wàhálà yìí mo iye táwọn yìí kí n tó lè lè ṣe so ilé ìdẹ́ wa ń ṣe yìí ọlọ́ndàkùn mọ́dẹ̀ndà bùkátà yìí bó tẹ́ ń fẹ́ kọ́ lọ́nba ṣe fún kó wá tàn káàkiri àgbáńlá yìí bẹ́ẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ àǹkọ̀ àti director ni àti cameraman àti soundman ni àti producer ni àti CEO whatever gbogbo àwọn tá a wà ní crew pátápátá ọlọ́run ṣàánú gbogbo wa àwa àlejò tẹ́ ẹ ṣe ń gbé wa náà kọlọ́n ṣàánú àwa náà la hawla wala quwwata illa billah ká tó mọ́ lọ bàbá ọjọ́ òní ọjọ́ mọ́ ní gbàgbé nídìí iṣẹ́ tẹ bẹ̀rẹ̀ yìí Skit kí làwọn afá àti ẹ̀sọ́ wọn kọjú oró sí ni wọ́n sọ̀pọ̀tì ni látara orin síríìtì tẹ́ ń kọ tẹ́bí ṣe wá sí. èèyàn kan ni èèyàn wo ariwo ọjà gbogbo ń jẹba sọ ń pè yàn tó bá ti ń gbọ́ ní níbi tó ń lọ bọ̀rọ̀ àmọ́ ọjọ́ mọ́ ní gbàgbé níjọ́ tí láńlẹ́dì mi wá pariwo lé mi lórí tí n rí owó lé sàn. ní Kírun náà àbí ní Èkó àbí ń bo. Kírun ni. ibi ẹ̀kọ́ náà ti bí yín ni. bẹ́ẹ̀ náà ni ẹ̀mí pé a ti migrate síbòmí ànígbélé bàbá wa mọ́. bàbá wa pariwo lé mi lórí owó lé náà dẹ̀ wọ́n lóòótọ́ 24,000. ní Kírun. ó wọ́n àárí san torí gbogbo ìgbà tí mò ń sọ yẹn ayé ti mọ̀ mí gan. ṣùgbọ́n torí wípé mi ní jẹjẹkújẹ tí wọ́n bá gbé wa tí mi bá mọ̀ máa rí bá wọn lọ síbòmí tàbí kí n sọ sẹ́pọ́nà mi mọ́ ẹ lọ gbé fẹ́ lómi. ṣé níwòsàn àbí. níṣẹ́ tèmi. so mò ń jíṣẹ́ ọlọ́run ló mọ bí ó ṣe sànù mi. ebi wa pọ̀ ẹ gbọ́ àdánwò kìsì àgbákò nàbà wà láwọn wà kan ilé mọ́ mi lórí pé tí n bá jáde lẹ́rọ àmọ́ pàfà ni mí mo ti lásàlátù ṣé bí ìjọ mi náà ó ti wá kan lé ó jẹ́ June 24 mo sùn fún ẹkún ẹkún àmọ́ yóò yẹn o tẹbí ọmọ pààyàn ní ìṣòkò tí ó sì yọ ẹkún yóò mi ẹ gbọ́ ó wá díjọ́ ìjọ Saturday ni ó wá díjọ́ kejì mo wá ní branch àsàlátù mi ní Iléṣà mo wá pè kan lára ọmọ àsàlátù mi tó ní mọ́tò kó wá fi mọ́tò gbé torí kò sówó ọkọ̀ ló ń wá bí wọ́n pè báyìí bàbá ẹ ló lọ ìbọn nísìn bí ṣe ń sáré bọ́ọ̀nù kò rántí dágbére fún ìyàwó rẹ̀ ìyàwó bá ń pè kíní gàgàgà ń bá ní so ó jẹ́jọ́ tí mi lè gbàgbé má báwọn so ìyàwó gbé mo ní ní kì fún ọ gbójú ń bí àṣìṣe obìnrin ni tó bá ń gbọ́ gbójú ń bẹ̀ àṣà ni èdè ni àwọn ọmọ ìgboro ló ń lò wo inú ilé ẹ̀ka ti máa lò sọlá àdéhùn tó dé bọ́kùnrin tó sákúnlé lásùnbà tó bá dé bóbìn wà lẹ́yìn ìwọ̀sọ ara ni a ní yàrá sídíṣe lórí ọ̀rọ̀ àná ẹ kíá ń bá tiẹ̀ lọ́nu kò ríro ọmọ gbójú ń bẹ ni o lọ́rọ̀ ẹ̀dẹ̀ wàá tù mí sáwọn nígbà tí mo ń bá sọ̀rọ̀ lọ́hùn èmi ò mọ̀ pé mo ti wà ní live àwọn yẹn bá ń kọ́mẹ̀ntì àwọn yẹn láàkì èmi ti sọ di fídíò náà lọ́lọ́run fún wa gbàdúrà bàbá láàrin 14 days mo kọ́lé tèmi mo kàn. Allahu Akbar. ìgbà tí yáyìn máa fi padà dé ní July 31st tó bá mi mo ti táìsì ilé kódà mo ti kùn láàrin oṣù kan àtijọ́ mẹ́fà. látara live fídíò yẹn bọ́ tá báyìí yóò gba ayé sí gbàánu dáàdì sọjọ́ kí tó sọ̀rọ̀ sí mi tẹ́mi sọ kọ́mọ́júmọ́. Allahu Akbar. tó èèyàn àti ẹ̀wọ̀n káàkiri àgbáláyé òun náà ni ẹ̀ ti bọ́ yẹn o ẹ jẹ́ kí ohun tá a bá mọ̀ ṣe wọn ní ká ṣe dáadáa ká mọ̀ sì fi Ọlọ́run lẹ̀ o Ọlọ́run ni ọba tí ó tó ni ọba tí gbà fún yàn kò ní ju báyìí láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti dábìlì tí a ti rọ̀ bí òwe tí a ti mú ètò Oyinmomo tí a ti mú wá sí ojú ìwòran yín Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjé Adéròmú ọmọ adéníyì lọ́jà àtòkò àbárúkú tí nílùú Sàárẹ̀ ni o Sàárẹ̀ Olúpàkó ó dàbọ̀. ètò yìí gàlágàjù Oyinmomo.
ètò yìí gàlágà jù ó yí mọ́mọ́ ètò yìí mà gàlágà.